ṣetán lọ́wọ́ bá. ẹni lọ́wọ́lọ́wọ́ tí ò lọ́lọ́wọ́ bá o. ẹ sọ fún ọmọ bọ́lá òní kò lówó kankan. torí bọ́mọdé kékeré bá ṣubú àwọn wájú. bàbá ṣubú wá sí òní ẹ̀yìn ló máa wò ó. àbú ọlọ́wọ́ mẹ́lẹ̀ mi fẹ́. bí mo ṣe tilẹ̀ mú Elédùmarè ọlọ́wọ́ bá tẹ̀lé. èèyàn tó bá máa lọ ń darí. tí o fọ́ lọ́wọ́ bá sílẹ̀. lójoojúmọ́ àwọn ìlórí ẹ̀kú ayò padà wájú ẹlẹ́gùsí tọkọ̀lọ́ yí ọmọ bọ́lá ọ̀ tẹlẹ́gùsí kankan gbọdọ̀ yìí láta. adé orí ọ̀kiri kéwàá di ultimate arabambi. gbogbo àlejò tó bá wá ní akíndé káàbọ̀ sí Ìjẹ̀bú-Òde Ìjẹ̀bú-Òde. níbi gbogbo nǹkan ṣe o ìlú Àwùjalẹ̀ ọ̀gbápá pátẹ̀wọlẹ̀ àníkíláyà sáàbò ògbọ́kù kùkùkù lájà àìtètè bó olóko ló jìyà bó bá pẹ́ títí ọmọ bọ́lá máa tẹ́kù pọ́jẹ́. ló ń kọ́ Àwùjalẹ̀ mo kí gbogbo ọba aládé tó ń bẹ́ ní ìkàlẹ̀ mo kí i. mo kébù màwé àgọ́ ọba tàmùrà sákì adélúwà òkùnkùn dáná méjì. mo kí kábíyèsí eléwọ́n mo kọ́ba Abdulrasheed kọ́sì Sàlámì aláìwá sábẹ́ níjò mo ké lẹ́sẹ̀ àjùwàrà. òdùgbà tí ń gbára àdúgbò ó gbára ilé kábàáyà tọmọ ọmọ ẹlẹ́yẹ máa ń kó owó kó sọ ẹ̀yẹ lọ àfìlàwé sẹ̀rọ̀kọ́ mú owó jẹ́ òkú kélése. mo wá kí ìyálájẹ tó ń kọ́ lẹ́yẹ. ìyálàjẹ Oòduà máa bá kí alájẹ ọmọbọlá ká máa kọ́ ní ríṣà. látara ìyálàjẹ mọ́kọ́ bàbúrẹ́ iná adébíní aṣọya owó jẹkùn bí ọmọbọlá ọkọ̀ òrí mi.
Ìjẹ̀bú-Òde bí yóò bá ń ṣe tọ́lá ọba o. Ó ṣe ọba Ìjẹ̀bú nínú ìwà fi sún ẹ mọ́lẹ̀ kí Àwùjalẹ̀. Adébíní. Adúgbò fún ọlọ́wọ́ ọba. Àtijọ́ wà láti kékeré. Ó ti ń ṣàwọ̀ ìyẹ́ẹ́dẹ́. Kò tó ní kó dórí ọba. Mo dúpẹ́ fún ọlọ́wọ́ ọba. Bọ́ọ̀rẹ̀ mi ò bá jọba. Báwo ló ṣe máa pè mí lọ́rẹ̀ ọba? Kábíyèsí adé ló gbà á di apẹ́ lórí. Wàsíù ìyá ọmọ ọba tó mọ wọ́wẹ́ ló ṣe bá wọn àgbàlagbà jẹ́ o. Máyégún jẹ́nẹ́rà ilẹ̀ yóò bá lápapọ̀ àti hẹ̀ àti hù àtẹnifẹ́ àtẹniṣàpamọ́nú ọmọkùnrin àwọn máa máyé gbogbo wa kò máa máyé mú ni wọ́n ṣe dàgbọ́ má mi mú dàyọ̀ kò sí wọn lára àyùbí. Ìjọba níjọ àgbàlagbà ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo kí tọmọdé tàbí tẹ́ńbẹ́ ní ìkàlẹ̀ àwọn kí. Oríṣi mo kí ẹ jọjọ àlẹ́àkí. Congratulations! Ilé ajé náà á tura o, á tura. Ẹ tún bọ́wọ́ wá sókè níjẹ̀bú. Ìjẹ̀bú ṣe ń bínú gúdú méje yẹyẹ mẹ́fà. Àkí owó tó ìmọ̀lẹ̀ yóò ó lọ fi palálẹ̀ Elédùmarè lọ́la ọ̀nà ọba. Gbogbo ẹni máa wájà ayé ń bẹ̀. Wọ́n ní kí ayé àjẹ lọ sọ́run. Èèyàn tó ti kú ọlọ́pọ̀lá kò ní wá bá wa jayé jẹjọ́. Ẹni máa kú jèrè nítọ́lá kò ní wá. Wọn ò ní sọ wá lẹ́nu àbí o. Torí bẹ́ẹ̀ pẹ́jọ́ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà. Gbogbo yìí mo kí ẹkú àdúgbò òjì mo kí oríṣiríṣi káàbọ̀ sí Ìjẹ̀bú-Òde. Èdè làwọn rí. Àwọn abọ́lúṣàkùn Adébọ́lá Ọlátúnjí Ṣeun Ìgbàgbọ́. Àwọn abáṣọjọ́ bí oṣogójì ọdún láyé. Abẹ̀rẹ̀ Elédùmarè jẹ́ kó ṣọdún jọjọ. Oṣogójì lẹ́nu kó ṣàádọ́ta oṣogún mẹ́ta kó náà kó ọ̀gbọ̀n kó ṣe 70 lójú wa. Aláṣẹ group film group of company. Ọmọ rẹ̀ ti ṣáájú níbi Ọlátúnjí. Àbúdá ní Yúsùfù nílùú Ìjẹ̀bú-Òde. Ṣàkólá ní ọ̀gọ́jì, òkọ́bì fóṣìkà. Fóṣìkà sọ tó bá fẹ́, kó fẹnu ara rẹ̀ wúre o, fẹnu ara rẹ̀ wúre. Ọmọ Baládé mẹ́rìndínlógún. Ọba náà jẹ nílé bàbá mi. Ọmọ alájà lọ́rọ̀tù láì Abímbọ́lá Yusuf.
wọ́ndọ́ nílé màmá ẹ̀. ọkọ ayaba barista Bámidélé ní Kogi bàbá Ẹ̀dámilọ́lá Adétọ̀mídé bàbá Bẹ̀nẹ́yà Olúwatóbi bàbá Tóníò Ọ̀yọ́lá Èrèọlá bàbá Ẹ́psìlá ẹni Olúwa fẹ́ àbúrò wọlé kàátàlú l'Amẹ́ríkà ẹ̀gbọ́n Bọ́láńlé Adépẹ́jú ẹ̀gbọ́n Bọ́láńlé ní tòótò ẹ̀gbọ́n Ọláyẹmí Olúwapọ̀ ìwá pẹ̀lú sílé àtìlì gbogbo wọn ní kí ẹ wọn lọ ṣọdún eléyìí wàá tún ṣe ẹ̀rí tọmọtọmọ òbí fẹlẹ ìdágbére fáyé ẹ̀mí ẹ̀ agúnyọjọ ó kú rèwerèwe òde ní tọ́lọ́wọ́ sàárè ọmọ wọn ní kí n bá dúpẹ́ lọ́wọ́ láti àwa kábà láti Kánò chairman Brookfield orí bá dúpẹ́ lọ́wọ́ ọmọkọ́lá Adéníyì holiday wọ́n ní gbogbo yẹ kú àdúgbò tí kì í bá dúpẹ́ ẹ̀mí kankan mọ́ kí ẹ àìkíbẹ̀lẹ̀ ní ìmọ̀sán ọba àmúdá Yusufu kámú kíkọ oníkìbá òkíkọ́ládé ọmọ náà àmúdá òkíkọ́ládé mọ kí ẹ Abíọ́lá S1 àwọn ọmọ tèmi Àyìndé ní wàásù mo kọ́lá lẹ́kọ̀ọ́ Àyìndé gbogbo wọn ní ìlú jẹ́ ìwọ́dé. Oníkìí báwùkì Sultan Ibrahim ìyẹn ọmọ tèmi Àyìndé ní wàásù ṣàpọ̀lá mi ọmọ jìnnà ìlú jẹ́ ìwọ́dé. Oníkìí kìtì gold ọ̀rẹ́ ọmọdé ọ̀pọ̀ ọmọdé jẹ́ nílùú Canada engineer TK Ladu Williams Rose Gold Dubai Akim Balogun Prince Shane Adams Honorable Otu Atehis oníkìí kí gbogbo yín olè ẹ̀kú àdúrótì olè ṣoṣo. Ojoojúmọ́ lọ́lọ́wọ́ máa ń pọ́n mi lé èmi ò ní ṣàìmọ̀re Ọlọ́run. Ojoojúmọ́ lọ́lọ́wọ́ pọ́n mi lé èmi ò ní ṣàìmọ̀re Ọlọ́run.
wọn tọ́lọ́wọ́ bá wà ó ń pàṣẹ gbogbo ayé kábíyèsí ìbọn fẹ́lẹ́ tó bẹ̀rẹ̀ bó ṣe fọwọ́ lọ́wọ́ bá. wá èrè jẹ́ ó ti kú lórí mi ṣe. Bàbá ti mú lórí ṣe. Wá lórí ṣe. Ṣẹ̀kọ́ ẹ lọ́wọ́ ẹ̀wù ẹ̀kọ́ títò kó má bẹ̀rù kó máa lọ sí kó máa ga nínú ọlá kó máa ga nínú owó kó lékún nínú àlàáfíà nínú ọlá ńlá. Àwọn ọmọ máa ń ṣe dáadáa lórí ẹ̀mí ẹ ìyàwó ẹ̀ máa yọ̀ kú ẹ̀yin méjèèjì tẹ̀ darúgbó. Kò ní fi pàtí ìdílọ́gbẹ́ rẹ fáyé. Àmì ẹ̀rọ lọ́wọ́ lọ. Life begins at 40. Jẹ́káyé tuntun, owó tuntun, iṣẹ́ tuntun, ọ̀rọ̀ tuntun, ìgbà tuntun, àlàáfíà lọ́pọ̀lọpọ̀. Jẹ́ kó dé fún kó dé fáwọn àkọ́kọ́. Káwọn náà máa pọ̀jọ́ ọlọ́ọ̀jọ́ àmì o. Ká pẹ́ lórílẹ̀. Ká lọ́lá ọlọ́wọ́ máa pẹ́. Èèyàn ṣe bá ṣe lágídí. Yóò jèrè ọlọ́wọ́ máa ń rò àjẹ́ ìjẹtọ́ mi.
ìgbàgbọ́ jagunjagun ló pọ̀ aṣíwájú ogun ìgbàgbọ́ ó gbọ́dọ̀ ọ̀tẹ́yìn lógún jagunjagun ló pọ̀. ọmọ ọlọ́dún ní àwọn ọ̀tẹ́yìn lógún jagunjagun ló pọ̀. ọkọ̀ ọ̀gbọ̀n ní sábà ń gbé ẹgbà bí nípa ọgbọ́ aṣíwájú ogun ìwọ gbọ́dọ̀ ẹ̀yìn ogun lágbàgbọ́ lọ́wọ́ aṣíwájú ogun ìgbàgbọ́ ó gbọ́dọ̀ ẹ̀yìn ogun lágbàgbọ́ Ìgbàgbọ́ ṣe fọ́tí ẹ̀ òwò ló ta ọmọ ní. Ṣéun ìgbàgbọ́ ṣe fọ́tí ẹ̀ òwò ló ta ọmọ ní. Àjọpẹ́ kí sí ìjẹ̀kú wọ́ọ̀dẹ̀ òwò ló ta ọmọ ní. Ìgbàgbọ́ ṣe fọ́tí ẹ̀ òwò ló ta ọmọ ní. Ṣé o máa mọ ṣe ìfọ́jẹ́ ṣé ẹni ẹ
ọ̀gá yóò sún mi. Mo láti wo ògbó ẹ̀mí. Ayáwó ẹ̀mí jẹ́ ìwò rẹ̀ ọ̀gá ti gbọ̀gbọ̀. Ẹni wọ́n fi kú oríire. Ikú ẹ̀mí tọmọ náà rọ̀ ọ̀wọ́. Màmá wálé. Wọ́n dàbọ̀ láyé níwájú. Wọ́n dàbọ̀ láyé nílùú ká àbáyé wá sílé. Adébọ́lá, mo rà tù ú lọ́wọ́. Ayẹ̀kọ̀ mo dàbí yóò sí. Mọ́dá ṣe ìgbàgbọ́. Wọ́n tún láyé lórí o. Adébọ́lá, mo dàbí yóò sí. Ṣàkọ́lá mi lọ ìjọba gbogbo. Èyí lọ́jọ́ ayọ̀ ẹ́, ọjọ́ ayọ̀ ẹ́, Adébọ́lá ọjọ́ ayọ̀ ẹ́. Mo bá tò láyé. Èyí lọ́jọ́ ayọ̀ ẹ́, ọjọ́ ayọ̀ ẹ́, ọjọ́ ayọ̀ ẹ́. Èyí lọ́jọ́ ayọ̀ ẹ́, ọjọ́ ayọ̀ ẹ́, ọjọ́ ayọ̀ ẹ́. Èyí lọ́jọ́ ayọ̀ ẹ́, ọjọ́ ayọ̀ ẹ́, ọjọ́ ayọ̀ ẹ́. Mọ́ṣ, lọ́kùnrin ẹni mo wí. Ọlọ́run ló fún àwọn ọmọ náà kò rí nínú. Wọ́n wá níbi ìyàwó jẹ́ fún wọn lọ́lẹ̀ ilé tó bá rẹ̀ lọ́la ọlọ́run wá. Mo bá bí ọmọ gidi. Ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́. Bẹ́ẹ̀ ni ẹni tó ń tọ́ ló sàkà.
kò bẹ̀ ní síwẹ̀ ẹ̀ ṣe àyànṣe. Títí lọ́jọ́ ẹ̀kọ́ rẹ̀ ikú nípa ọmọ náà lọ́wọ́ sí ẹ. Iṣẹ́ gbogbo ní ti dára bó ti ṣe ń ṣojú ẹ̀ kó pa. Múra ẹni tó kù sí ọjọ́ lọ́wọ́ ló jọ pẹ̀lú. Ìwọ tó ṣàkíyèsí ọ̀gbọ́n náà yóò ṣe gbogbo. Wọ́n wá nígbà ìwọ àgbàdo lọ́wọ́ ọlọ́dún púpọ̀ nípa wá. Àdúrà ẹ̀ ti gbà fúnra. Àyẹ̀wò náà ètò ìlú mi yá ẹ̀rẹ̀ ní pàpà. Àlùjọ wẹ́sẹ̀ lọ́dẹ̀ ìyá òbí. Gbogbo lóyún kí kí ẹ ọ̀làdé ọkọ̀ ọ̀gbọ̀n sọ́kàn Ibrahim gbogbo ọmọ ọ̀gbọ̀n kí ẹ àdúrà ẹ̀ ti bọ̀ yóò ṣe. Àṣeyàn ní ìfẹ́ ní ilé ìgbà òbá sí ní ẹ́. Ẹ̀rú gbogbo ní ìfẹ́ ní lójú wẹni. Yóò wá ní ìhọ́ ti pẹ̀lú ara wọn bí. Ṣọ̀gbọ́ ìdíjọ́ ọjà òfurufú. Aṣẹ́burúkú ẹ̀kú ara òfin. Gbogbo ṣe ìdájọ́ ìjọ ayé. Ọ̀rẹ́ náà gbọ́dọ̀ ọ̀pọ̀ ọmọ ọ̀gá. Ẹgbẹ̀rẹ̀ bàdà máa fi ṣe bínú. Ọ̀làrọ̀lá mọ̀ ọ̀pọ̀ ọdún. Bàṣẹ ní kọ́lẹ̀ ẹ̀rẹ́ ọmọ ọ̀pọ̀ ẹ̀ lágbà ìlú. Ọ̀làrọ̀lá mọ̀ ọ̀pọ̀ ọdún. Bàṣẹ ní kọ́lẹ̀ ẹ̀rẹ́ ọmọ ọ̀pọ̀ ẹ̀ lágbà ìlú. Wakili padu dochi, oh yango.
ajé máa sùn ajé máa gbé ajé òní yẹ sílẹ̀ àyájú kọ́lé ajé máa sùn ajé máa gbé. Ṣé ìtọ́jú nígbà ẹ̀kú òde nígbà ẹ̀kú òde òní ṣe nígbà ẹ̀kú òde onígbà express road òní ṣí. Yàtọ̀ sí ìdí ọ̀bá lọ́dún. Mi ò ní fẹ́ pólíìsì yẹn. Ó dà á sílẹ̀ pé. Ó lé péńté. Kò jáde tó tó nínú ẹ̀rù òde. Kò jáde tó nínú ẹ̀rù òde. Kò jáde tó tó nínú ẹ̀rù òde. Kí
ẹ̀yẹ́ mo ṣàjẹ́ díẹ̀ díẹ̀. Oríta ìṣòro kò ikú ọ́ níbẹ̀ ní wọ́n ní ọ̀hún òjò àpàlọ́ tó lọ́wọ́ arábàbí.
parí ká 15 ó parí ká 12 ó bẹ̀rẹ̀ láti 21 lọ síwájú. ọtí ìlú iṣẹ́ ló ń ta ìyẹ̀lá rẹ̀. ó sọ lọ́wọ́ fúnra ìyẹ̀lá rẹ̀. ó tún fi rí ó lè gbé ọgbọ́n wọlé wọlé sọ́kù sọ́kù ọgbọ́n wọlé wọlé. Bíọ́lá kì í bá gbogbo kùtù ìyàwó lábájá. Ọba kọ́sì sáà lọ́wọ́ ọkọ̀ àbákẹ́ olórí tó wà ní kí. Eti elese tẹ́lẹ̀ kalẹ̀ elese ẹ̀dùwàrà òdìgbà tí ń para àdúgbò ó para àlẹ́ káta ẹ̀ mọ́mọ́ àrẹ yẹn mọ́tà lọ́pọ̀ olóko fún ẹyẹ lọ àfihàn sẹ́wọ̀n kọ́lé ló ń gbọ́ ọba kọ́sì tẹ́lẹ̀ kalẹ̀ kọ́sì sáà lọ́pọ̀. Sadede soy también cada día para ahora se ve en poco para morir.
Onígbàtí ìtàlá àdúgbò tó kí ọmọ ó wà láàrin kápẹ́